Àkàndé bẹ̀rù bàbá àgbà. àti ìbẹ̀rù sídò kò bàbá kò lè work bẹ́ẹ̀ ìbẹ̀rù sídòfóbíà àgbà hakin bọ́ba gúnwà ẹ má bínú bó ṣe gbà láṣẹ ṣe lónìí o ẹ má bínú ẹjọ́ kò sí time bàbá wa kọ létí náà yìí lá. Obrigado.
ṣé kò ní ní kó tán náà lè kí ṣe bẹ́ẹ̀. ọmọ bóyá ní dájọ́ náà lè má ṣàánú sí. sẹ́yìn ti ṣọlá pátá ìjókòó wa lébú. ọmọ rẹ́bí aláàjì bàtà ìbí ìṣọlá. èyí bàbá ti kú ìtọ́ra ṣùgbọ́n ìdẹ́jọ́. ó bẹ̀rẹ̀ ọjọ́. wọ́n á ní bàtà ìbí. ìṣọlá bẹ́ẹ̀ ní bàtà ìbí. àjídàgbà báyé fún ènìyàn. Honorable Chairman, Local Parliament, Local Government, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ bàtà ìlú. Number one àwọn chairman, Ọlọ́run ọ̀bá tó ń gbé ní ìṣòro, òun ló gbé bàtà ìgbà, ìṣọ̀lá gbé bàtà ìgbọ́ ìlú, bàtà ìṣọ̀lá. Àjídàgbà wọn olóògùn ẹ̀ ṣe. Ọmọ tají dàgbà mi, àwọn tẹ́jì ní ìyá ṣẹ̀sílẹ̀ mi. Owó lè wo, owó lè wo, owó lè wo, owó lè wo. Òjèjì ń gbé, òjèjì ń gbé, òjèjì ń gbé, òjèjì ń gbé. Ó ní ó yà bàrà, ó yà bàrà. Ẹ̀yin gbọ̀ngàn, ẹ̀yin bèbí, ẹ̀yà síyá òun lágbo àkọlé. Àjídàgbà ọmọ ológun fa àjà ìlú ìṣòro ẹjọ́ bí mo ṣe rí àjídàgbà. Mo fọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀, mo fọ yàmàyàmà. Àwa ń gbádùn, àwa ń yọ̀fà, olùtẹ̀lé wà débẹ̀. Àjídàgbà kò fọ́, 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 kò fọ́. Àjídàgbà kò káyé jẹ́, kò káyé jẹ́.
ilẹ̀ báwo lẹ̀ gbẹ̀dọ̀ àbúrò ti jáde fẹ́ẹ̀jà òfin ìkìmí. Àbúrò ti dágbẹ́fẹ́ aláṣẹ sọ́mi kọ́ọ̀tù gbogbo wa lọ kú jíde jájí dágbàgbà já èmi. Àjídàgbà igi kùkù tẹ́ bẹ́ ṣe mí. Wèrè tó bá mi kùkù tẹ́ ara ẹ̀ lómi. Àjídàgbà sọ pé ẹ máa ṣe wá, ẹ máa ṣe wá, ẹ máa ṣe wá, ẹ máa kí wọn. Gbogbo mùsùlùmí wọn gbọdọ̀ yọjú. Wèrè adáni lóró, ọmọ bẹ́sàn sọ̀jẹ̀ adáni lóró, ọmọ bẹ́sàn ọmọ adé. Ìṣẹ́yà rẹ̀ ìṣọ́ra là, ẹ̀yàn máa lè ìṣọ́ra là ìrìnàjò tó sí àní bí mo ṣe rí Àjídàgbà mo fẹ́ pẹ́tẹ́ pẹ́tẹ́ mo fẹ́ yàmà yàmà.